Ariwo ti sọ ní orílẹ̀-èdè Ghana nígbà tí àwọn ènìyàn kan tú síta láti ṣe ìwọ́de tako àwọn ọmọ Nàìjíríà tó ń gbé lórílẹ̀-èdè náà. Àwọn ènìyàn yìí ló fi onírúurú ẹ̀sùn kàn níbi àwọn ìwé lọ́kan-ò-jọ̀kan tí wọ́n gbé dání níbi ìwọ́de náà, tí wọ́n sì fi ẹ̀sùn kàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń gbé pẹ̀lú wọn, tí wọ́n sì takú wọn lé pé ó di dandan kí àlejò wọn máa lọ. Ó di dandan kí àwọn ọmọ Nàìjíríà fi orílẹ̀-èdè wa sílẹ̀ nítorí ìwà ọ̀daràn àti òwò nàbì tí wọ́n ń ṣe. Ọ̀rọ̀ ọmọ Nàìjíríà ń mú wa ìwà ọ̀daràn, owó nàbì àti ìjínigbé ní iṣẹ́ wọn. Àwọn ọmọ orílẹ̀-èdè Ghana ni wọ́n ń pariwo bẹ́ẹ̀ o. Bákan náà ni wọ́n tún kọ pé ta ni yóò dáàbò bo ẹ̀tọ́ àti òmìnira àwọn ọmọ ilẹ̀ Ghana? Àwọn ọmọ Nàìjíríà ń jí àwọn gbé, wọ́n fi àwọn ṣètùtù ọlà, ojoojúmọ́ ni àwọn ọmọ àwọn sì ń sọnù nítorí ẹ̀yà Ìgbò. Kò tán síbẹ̀, fídíò kan ni ó tún ṣe àfihàn àwòrán ọkùnrin kan, èyí tí wọ́n fi ẹ̀sùn kàn pé àwọn kan ṣekú pa ní ìlú Accra lórílẹ̀-èdè Ghana, tí wọ́n sì sọ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló pa á. Obìnrin kan tó sọ̀rọ̀ nínú fọ́nrán fídíò ìfẹ̀hónúhàn náà ṣe àlàyé pé ó di dandan kí àwọn ọmọ Nàìjíríà fi orílẹ̀-èdè àwọn sílẹ̀ o nítorí ìwà àìbìkítà tí wọ́n ń hù lórílẹ̀-èdè náà. Yàtọ̀ sí eléyìí, olùwọ́de mìíràn tún fi ọ̀rọ̀ síta. Ó ní àwọn ọmọ Nàìjíríà ti gbàkóso àwọn ọjà wọn gbogbo èyí tó wà lórílẹ̀-èdè náà, tí wọ́n sì hùwà onírúurú láabi káàkiri orílẹ̀-èdè ọ̀hún. Àwọn ọmọ Nàìjíríà ni wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n ń ṣiṣẹ́ ibi káàkiri orílẹ̀-èdè àwọn, wọ́n fi tipá gba àwọn ilẹ̀ àwọn. Torí náà ńkọ́, àwọn máa gba ilẹ̀ àwọn padà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe àlàyé, àwọn ẹ̀yà Ìgbò yìí ni wọ́n wà káàkiri orílẹ̀-èdè Ghana, tí wọ́n sì ń fẹjú mọ́ àwọn ọjà wọn láti gbà mọ́ àwọn lọ́wọ́. Kódà yàtọ̀ sí ẹ̀yà Ìgbò, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà ni wọ́n wà káàkiri àwọn abúlé àwọn, tí òfin àwọn kò sì gbà kí àwọn òjìjí máa dá sí ohun tí ó ṣe kókó lórílẹ̀-èdè náà. Àwọn ọmọ Nàìjíríà yìí wọ́n ń ṣiṣẹ́ ibi káàkiri orílẹ̀-èdè yìí. Kódà wọ́n ní ọba Ìgbò lórílẹ̀-èdè Ghana, wọ́n fi tipá gba àwọn ilẹ̀ mọ́ àwọn lọ́wọ́, àmọ́ fún ìgbà díẹ̀ ní gbogbo rẹ̀ o, àwọn yóò tó borí wọn tí àwọn ó sì gba ilẹ̀ àwọn padà. Ìjọba Nàìjíríà ẹ̀wẹ̀ ó ti wọ́n fèsì lórí ìwọ́de àwọn ọmọ orílẹ̀-èdè Ghana yìí o, èyí tí wọ́n ń ṣe pé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò ní ilẹ̀ Ghana. Wàyí o, àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà nílẹ̀ òkèèrè tí a mọ̀ sí NIDCOM ti rọ àwọn ọmọ Nàìjíríà láti ṣe sùúrù lórí ìwọ́de táwọn ọmọ orílẹ̀-èdè Ghana gùn lé yìí láti lé wọn kúrò ní orílẹ̀-èdè náà. Àtẹ̀jáde kan tí alága fún àjọ NIDCOM Àbíkẹ́ Dábìrì Ẹrẹwà fi síta ní òwúrọ̀ ọjọ́rú 30 oṣù keje ọdún 2025 yìí ni ó ti pàrọwà sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, tó sì ṣàpèjúwe ìwọ́de táwọn ọmọ orílẹ̀-èdè Ghana ń ṣe ọ̀hún gẹ́gẹ́ bí ẹni wípé wọ́n fẹ́ sọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní orúkọ búburú, torí wípé ìwà bíi ọ̀daràn kì í ṣe ìwà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní àwọn ọmọ Nàìjíríà kì í ṣe ọ̀daràn, aṣojú rere ni a jẹ́ níbikíbi tí a bá wà. Àmọ́ ó yẹ kí àwọn ọmọ ilẹ̀ Ghana ṣe àwárí àwọn kàńdá inú ìrẹsì tó bá wà láàrin wọn láti fi ojú wọn wí iná òfin fún ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀ ni. Àtẹ̀jáde náà tí òṣìṣẹ́ alárinà fún àjọ NIDCOM Abdulrahman Balogun fi ọwọ́ sí fi kún pé orílẹ̀-èdè Ghana àti ilẹ̀ Nàìjíríà dàbí ìbejì ni, ọmọ ìyá kan náà ni wá. Ẹ̀mí àjọ ECOWAS àti àjọṣepọ̀ ẹlẹ́kùnjẹkùn tí adìjọ ń ṣe ó gbọ́dọ̀ tẹ̀sí iwájú kí a lè máa gbé pọ̀ bíi tọmọ tìyá. Ìtàn Ghana must go tún ara rẹ̀ kọ lẹ́yìn 40 ọdún, ó sì wá di Nigeria must go báyìí. Ìṣẹ̀lẹ̀ ìwọ́de yìí ló dàbí ẹni wípé ó ń tún ìtàn mìíràn kọ nípa àjọṣepọ̀ tó wà láàrin orílẹ̀-èdè Ghana àti ilẹ̀ Nàìjíríà. Irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé rí nígbà tí àwọn ọmọ Nàìjíríà ṣe ìwọ́de pé àwọn orílẹ̀-èdè Ghana wọ́n gbọ́dọ̀ kúrò ní ilẹ̀ yìí kí wọ́n padà sí orílẹ̀-èdè wọn. Ọdún 1983 ni ìṣẹ̀lẹ̀ wáyé, èyí tí wọ́n pè ní Ghana must go. Bákan náà, àwọn ọmọ Ghana ti dá a padà fún àwọn ọmọ Nàìjíríà báyìí o, tí wọ́n sì ní Nigeria must go lọ́tẹ̀ yìí. Lásìkò tí ìṣẹ̀lẹ̀ Ghana must go wáyé, Alhaji Shehu Shagari ní ààrẹ orílẹ̀-èdè yìí, tó sì ṣòfin pé kí àwọn àjèjì tí kò ní ìwé ìgbélú kí wọ́n kó ẹrù wọn kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀pọ̀ àwọn àjèjì tí kò sí ní ìwé ìgbélú náà ni wọ́n tó 2 mílíọ̀nù nígbà náà. Ó sì lé ní ìdajì wọn ló jẹ́ ọmọ orílẹ̀-èdè Ghana. Òfin ọ̀hún ni àwọn àjèjì tí kò ní ìwé ìgbélú tí kò bá kúrò ní ilẹ̀ yìí yóò fi ojú winá òfin, tí wọn yóò sì fi wọ́n sí ọkọ̀ padà sílé. Ṣe làwọn ọmọ ilẹ̀ Ghana nígbà náà